Nah, no better. Some far I I'm a dream man, one man and one woman. Kamu para ada bagaimana mana main bantu mana lori doktor pelajari ada mana macam ada lori bukan nama mis macam itu beda dengan ada awalnya pun ada babam, ada awalnya babam. It's evidence to kind of Sokoto. It's heavily represented by the Ladiman Sokoto. The state council of traditional law, led by the Eleri of Erile, the first traditional law. The Eleri is here. Next for him is Olupapo Sare Sadesi. Next to Olupapo is Sadesi Onipe of Kela. We have President who came far from the east. His Highness Eze Isa. Your Highness is Mekion Mataba Taki Pandale, Mataba Sandali, from Gombe State, follow that here, from Gombe State, Naweko. We have Ubandoman, Hala no Bandoma, Nasokoto. And I'm Galiman Sokoto represents the Sokoto. It's your Highness, my son, the from Gombe State. It's your Highness, Opo of Omago, Imo State, it's your Highness, Polo, Gadia, Gombe State. What are they telling you? I can even put a Golan, Ubandoma, Gas of those minor. Like I know this, the second one is we have silent of the memory taking a lot of Shagaya here. The Korean Professor Onaudwali, the Korean of the Lord Henry is here. You have in our midst, the children of the Lord Henry is here. I like a mother. So the Marine is here, the children of the Lord Henry. We have here, the 10th Amendment of the Lord Henry, Dr. Tuji Nagode. Dr. Metuna Nagode. Then, the 10th Messiah of the Lord Henry, who told us the chairman, go back from the Lord Henry, making a higher, I have to buy it. You have the earring of the Lord Henry, and I tell you how we I don't know this. You have only those. Would you recognize Babawa? We are supposed to that was our idea to be and if we are supposed to be our Nalala, Baba Muti, or Duku, our chef must vote Ramadan Jubril, Alilori, or Duku, Aliketumbi, Alilori, Aliamiri, or Duku. Now, nowadays, Yaro Turkey, we have not the Sarata to Adilon. One of the Wali Adilon, one of the Wakili Adilon. Babanta and the Chile, Wali not in Wali. 3 hours in Wakili. And then we have Babawa, our councillor, the other councillors are here. Yeah, now I know one about glory. Let's go here is Magadia and glory. Let's Magadia is Balu Fulani of glory. You have a dream of Balu and another Professor Osman Abubakar, Professor of Mathematics. You have a Balu Watiku of glory there. The
mọ́tà ní mẹ́rin ọ̀fìn lọ́rẹ́ mẹ́rin tó tó jẹ́ mọ́tà ní mẹ́rin ọ̀fìn lọ́rẹ́ mẹ́rin dábìá ìkànnì àti mẹ́rin ọ̀fìn lọ́rẹ́ mẹ́rin dábìá bàbá àṣàlẹ̀ ọ̀fìn lọ́rẹ́ mẹ́rin. Professor Ede àti Mama de àwọn ìkùlé Mama Zalden àwọn kakọ̀ ọ̀hún bàbá àwọn ọ̀hún abẹ́rẹ́ náà ní sàmù fara dada ẹ̀dẹ̀ máa dàbà yìí máa dùn wọn láti wọ̀n. Abiko aji shini daga misarauta kuma wa system. In our midst today, we have Ambassador Hamad Sulaiman. We have the Ambassador Wasi. We have the single senator Yahaya Olórí Ẹgbẹ́ àti Barrister Olórí Ẹgbẹ́ Yahoo. Badigo. Ambassador Yaya Gobi la bẹ bí pẹ̀lú wa. Alájà wa Adágò wọn bẹ bí pẹ̀lú wa. Alájà wa Ìkẹsàká wọn bẹ bí pẹ̀lú wa. Ambassador ní ìlọlá àgbẹ̀bí wọn bẹ bí pẹ̀lú wa. Alájà wa Jọjú Gbẹ̀gọ́rẹ̀ wọn bẹ bí pẹ̀lú wa. Ajíbádé ìjẹ́. Alájà wa Tàdá Arúgbó wọn bẹ bí pẹ̀lú wa. Ìyá ìjìnlẹ̀ bí lẹ́nu kò kúrò àti òbí lọ́rẹ̀ wé. Alájà wa Ológun bẹ́ẹ̀ ni ìjọba. Alájà wa Bíbá wọn bẹ bí pẹ̀lú wa. Ọmọdé Bùsàkí lọ́la bọ́bá wọn bẹ́ẹ̀ bí pẹ̀lú wa. Alájì Hamza ìjà àgbẹ̀dẹ wọn bẹ́ẹ̀ bí pẹ̀lú wa. Àwọn ìyá ńlá lájà àgbẹ̀dẹ wọn bẹ́ẹ̀ bí pẹ̀lú wa. Wọ́n gbà láàfin aláyè náà ti dògbò sábì. Àwọn Barrister Suleiman Tẹ̀lé. Alájì Gàdàtú máta máa ń lókè lọ́dún yẹn. Máta máa ń lókè lọ́dún yẹn. Àfọwọ́ àgbà àdéhùn ọ̀sán wọn ti wá bí pẹ̀lú wa. Àgbẹ̀dẹ ìmọ̀tẹ́bà Etiópé. Kalau lagi jalan tu, maka manusia, raja Umar Baburu, manusia manusia, lalu Prince Abdul Malik, Wai Abu Bakar, Prince Uthman, Salda, Wai Abu Bakar. Orang tradisional orang highly welcome to this palace of the Lord. Apa wala di meji baca, aja kau boleh, apa awak waziri rese, aja apa kau boleh, apa yang tu kau. Ara ń fi wọ́n ti wà níbí ẹ jẹ́ kí jagunmọ́lù rẹ̀ rẹ̀ sẹ́gbọ́n wọlé pẹ̀lú Professor Ọládiméjì the Vice Chancellor of the prestigious University Ayitima University Professor Abdulateef Ọládiméjì. Alhaji Ọládiméjì Gbajà the founder of Ayitima University ẹ jẹ́ kí bàbá Ọládiméjì wọlé pẹ̀lú Vice Chancellor Ayitima University. We recognize the presence of the great city man of Ogbomosho land, the Reverend Dr.
ẹ̀ka bẹ̀jẹ̀ kí bàbá wọlé bàbá wa aládẹ̀mí ọlọ́run kẹ́mi ẹ̀dẹ́ wọn àti ìwọ́n tó ti tẹ̀ bàbá wọn láti méjì ẹ̀ bá wá sí àgbàmú àtàkùn wọlé ẹ̀ bá wá sí àgbàmú wọn láti méjì gbàgbà. ẹ̀yìn ògá yẹn kó bẹ̀ wọ́n dáwọ́ yìí lọ́kọ̀ sọ fún bàbá láti wọlé lọ́kọ̀ wọlé wa ẹ̀ bá wáyé fún bàbá láti méjì gbàgbà. wọ́n yẹ ní láti ti ta láwọn àyè òbá náà wà síbẹ̀ parí. bàbá wa sheikh alama alautan sheikh ọlọ́nkẹ́ni aradẹ̀lẹ̀ ìyàwẹ́kọ̀ lákẹ́ sheikh abubakar sọ́kẹ́ bìbàján pàtìyàn bàbá wa láti méjì gbàjà the vice chancellor of our great university Aliko University professor láti méjì please give me that. Báwo la ti ní bọ̀ bàbá náà wọlé bọ̀ wá yìí? Professor Oladimeji, the vice chancellor of Aliko University. Yes, the vice chancellor of Aliko University, Professor Oladimeji. I need to welcome him. He is my thesis supervisor and he did very great work. Professor Oladimeji Abdulateef, I was the supervisor of the PhD, and he did excellent. Àwọn ẹni wọ́n represent bàbá wọn láti méjì gbàgbà vice chancellor Aliko University. Máa ló kù jù àmì mẹ́tẹ́ bá. Báwo bá jáde lọ́dún bá jáde lọ́dún tó wọlé bàbá yìí? Wọ́n mọ̀ bọ̀ wá. Ẹ fún bísí United Ìlọrin láì fọ́ wọlé. We want to take permission from the Mataba State Ilorin. As usual, with the palace staff on this special occasion, we do request for Abubakar Saki. I think Abubakar Saki in the movie. And let them get the defense again. And we want to take permission from the Mataba Ethiopia. Wọ́n ti wá sí pẹ̀lú wa. Nígbà ìjà tẹ́lẹ̀ àyọ̀ ọ̀gá ẹ̀rọ wà ẹ̀dá kẹta wà gà fún yín. Báyìí ló mọ̀ fà ẹ̀dá kẹta mọ̀ wá báyìí ló mọ̀ fà. Kò yẹ wọ̀n. Àwọn bàbá yóò wà sọ láyé bí báyìí ló mọ̀ gbà ẹ̀dá kẹta wọ́n kọ́ wọ́n kọ́ àfà ọ̀fà àgbà ọ̀fà. Bí mi máa mú Ìbàdàn láti dáwà mí yìí ẹ̀dá kẹta wọ́n láyé ní ẹ̀ka ìdìbò. Bàbá tí mo máa gbogbo lẹ̀ bàtà. Àìsàn ní ìwọ̀n lọ́wọ́ àbí ọ̀dà ìjẹ́ ẹ̀kọ́ ní ìdí. Àti débi láìta mẹ́lù ìdíjà. Láìta mẹ́lù ìdíjà. Àká kúkú ẹ máa ṣe ìbúnà. Àgbà àti débi tí àwọn àbàdà wa tí a ti bẹ̀rẹ̀ bẹ́ wús bó wa àti gbà. Àbúrò àti mẹ́tàlá ṣe ń jọ ìyá wọlé tẹ́ fifty minutes. Don't to waste much of your time. Mọ́lá mi ò bá dọ́wọ́ mú ká máa náà dàgbà. Mọ́lá mi ò bá dọ́wọ́ ẹgbẹ́ ìṣúná. Àwa fàdà wa mú fàdà wa mú fàdà wa. Ìyá ò sí àbí tí mu. Wọ́n tábà sí ìyá bá owó ẹ̀dọ̀ tó. Àbúrò ìṣúná. That one is authorized. I will take it from all of you. Bádọ́mọ̀ amúdájú bí lọ. Náà wọ́n sábà bá a mú báyìí. Alájọ ẹ̀yà orí oko wọn ti wá bí. Bádọ́mọ̀ tilẹ̀ bẹ́ẹ̀ fún wa. Èló ni? Bádọ́mọ̀. Wọ́n ti àná ṣe lọ́bẹ̀ fún wa. Wọ́n lágbára lọ pé àwọn bẹ fún wa. Àwọn náà lẹ́tọ̀ọ́ níwájú ọba bí àfẹ́. Bádọ́mọ̀ mú padà wá. Àwọn tẹ̀ mú kẹta. Àbákẹ́ tẹ̀ mú kẹta. Bàbá mú 5 million. 5 million naira. 5 million. Bádọ́mọ̀ fún wa ní 5 million wá padà wá. Allahu Akbar. Allahu Akbar. Padà wá 5 million naira. Ìbádọ́mọ̀ fún padà wá. Ọkọ̀ wà sí 5 million naira.
Alhaji Abdulrasaq ló dà yí ilé Alhaji Abdulrasaq Tọ́lágbẹ̀rú wọ́n jẹ́ bàbá ògbàdọ́mọ̀ amẹ́nìyàn. Alhaji Abdulrasaq Tọ́lágbẹ̀rú 2.5 million gbàgbé ẹ̀ máa ń tọ́jú. Alhaji Abdulrasaq ọkọ̀ wà ní 2.5 million naira fún padà wa. Báwo yẹn ti ṣe wà lóde báwo yẹn dàgbẹ̀dàgbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ níta gbogbo àwọn àdájà wa ni wọ́n bẹ níta tọ́já sí pé wọ́n bẹ dá sí báyìí. Àwọn àti dé níbo láwà níta gbogbo. Gbogbo ara rẹ̀ sọ̀pọ̀tì wọn. Wọ́n dé gbogbo àwọn tá a bá fẹ́ sọ̀pọ̀tì wọn a fẹ́ sọ̀pọ̀tì ìfáìlẹ̀ mélòó kan tó mà. Àbẹ́ta mi mọ́tàbá adékì lórí. Àádọ́ mẹ́rin mú náà sàmú dolóni. Àjẹ́ríyà alẹ́ tó gẹ́gẹ́ àlùbátà $500. $500. Látọ̀dọ̀ Sheikh Al-Allah Al-Ustaz Khalifa Oníkanwó $500. $500. Alájà wa $500. Gbogbo àwọn tá a ń tẹ̀lé ọba gbogbo aláwa ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ kùbẹ̀yìn ẹ̀jọ̀ dùdùrẹ̀ ẹ̀jọ̀ dùdùrẹ̀ akíbi ọba ní ọlá yorùbá ló ń sàkóso Sarauniya ajiya mẹ́fẹ̀ẹ́ náà ní Sarauniya òbí lórí ẹ̀mẹ́ àtìlẹ́yìn àmì iná sàkàrà ìjẹ́. Mẹ́tọ̀dọ̀ bàbá wa jagunmọ́lù wọ́pọ̀ lẹ̀ gbàjà ní bàbá wa five chancellor àlejò máa bọ̀rẹ̀ sọ̀rọ̀ àti méjì àtàkì ìwòrán sẹ́yìn $2 million. Jagunmọ́ ọ̀ kí lẹ́yìn àti. Èyí náà yóò wò ní bàbá ọdẹ lọ́wọ́ ni. Ó ṣe àkáǹtì nàmbà lẹ́yìn àti ìjẹ̀dá àti ọ̀pọ̀ yẹn ọ̀dọ́ tó kúrò àná òkúta. Gbogbo yàrá ló bí $200,000 naira. Gbogbo yàrá ló bí $200,000 naira. Ubandoma $5 million. $5 million to Abi. Ambassador Dr. Adija Kubra Ibrahim láti Katsina wọ́n wà bí pẹ̀lú wa àwọn ẹ̀rẹ́dẹ́ àwọn ọmọ sẹ́ńtì wa. Èló lówó náà ní àwọn ọmọ bá wọn sẹ́ńtì. Wọ́n ní èló lówó náà ní àwọn ọmọ tẹ́ mú wa. Ambassador Yaya Gobi ní $200,000 naira. Ambassador Yaya Gobi ní $200,000 naira. Tùràdí ngèyí $500,000. Ọmọ àbájá lọ́yọ̀ wá ní. Ọmọ àbájá tùràdí ngèyí $1 million. Kó ní àkàtà. Tùràdí ngèyí $1 million. Ìsìnkú ìṣẹ̀lẹ̀ tó lórí ẹgbẹ́ àti ìlú. Gbogbo àdébálẹ̀ fún wa yàrá ní ìgbé. Bàbá wa títí máa mú ọ̀fà. Wọ́n jẹ́ ká mọ̀ pé àfa ànáwó àfa àkọ́bárò ìnáwó bàbá mú fídíè máa ṣe. Bàbá mú fídíè máa ṣe. Èdè ìbá ìkọ́ náà máa ṣe. Ilé òbí wọlé bá ṣẹlẹ̀ nípa ẹ̀yìn àti ìgbà ìsàn fún. Ẹ̀dùn bẹ́ẹ̀ nígbà wà á kára bí wọ́n bá ìgbà lọ. Ìjẹ́ ìgbà yọ̀ bá wà náà ẹ̀sọ̀ bá fíyọ̀. Bàbá wa ìmọ̀mọ́ ọ̀fà $200,000 naira. Bàbá àti ìmọ̀mọ́ ọ̀fà $200,000 naira. Ẹ bá ń kó ẹ̀ nàmbà wọ́n ní ìdẹ̀kọ́ bí. Alhaji wa Jiru Lukman $100,000 naira. Ẹ bá náwó rẹ̀. Lukman Jiru. Àwọn tó bá ní ìdàkà nàmbà. Àbá wa Abdulmalik Tajiri láti Jos. Bàbá wa Abdulmalik Tajiri láti Jos $450,000 naira. Oh, $500,000 naira. Sarauniya
500,000 naira. Now we have the 500,000. Brazil is 1 million naira. What you know? 500,000 naira. Professor Olóyèdé, the registrar, jump. William, 100,000 naira. Brazil is 1 million naira. Professor Adéwọlé, ẹ máa gbẹ̀kún lọ́wọ́ yìí. Better my five university. Alájàwá àgbẹ̀kọ̀ 50,000 naira. Àgbẹ̀kọ̀ 50,000 naira. Ó ti wá bí sẹ́nu mi. Alájàwá ìgbésà náà 25,000 naira. Ó ti wà lọ́wọ́ mi. Waziri Ngeri, former Senator President of Nigeria, Senator Olubukola Saraki, wọ́n ní 1 million naira. Wọ́n ní owó Professor Yayo Olóyèdé. However, the great mufti of the Lord, I check, I conclude, Suleiman, and the same life, 500,000 naira. However, mufti of the Lord, 8,000 naira. Amadi Ajibade. Ana wájú ma ní bàtà Ajibade million naira. Ọ̀tà àgbà wo olùkúṣe àgbà dàgbà Nàìjíríà máa ń sáyẹn lè yí. Alájàwá olóko, Alájàwá àbíbá, 10,000 naira. 10,000 naira. Bàtà àti ìjọba ẹgbẹ́ 100,000. Ṣé Abdullahi Adájọ́ ìjọba ọlọ́run fẹ́mi 500,000. Ọlọ́run fẹ́mi ayédè ní ìyàkùnmá. Ọlọ́run kẹ́mi 500. bàbá wa ọlọ́run kẹ́mi aládàmí bàbá àgbàǹkà 500,000 naira. Èyí dà wá ibi àlẹ́ yóò lọ́dọ̀ yìí. Mọ́tà máa ń lóbe. Alájàwá olóko sẹ́yìn lọ́wọ́. Àgbàdo máa ń lóbe. 10,000 naira. 500,000. Mọ́tà máa ń lóbe. Sábà bí ilá kan jọba tẹ́wọ́ dàrá ní ìdẹ́jẹ̀. Gbogbo ẹgbẹ́ bàbá kan dẹ̀ bàbá tí bàbá ti dé ní ìtàláwá ẹ bá sanwó síbẹ̀ o. Bàbá wa wà kí lè dèrè. Wọ́n lé kú. Mọ́sábà wa ìwà kí lè dèrè. 1 million naira. 1 million naira. Wọ́n ní owó Bàbá wa bẹ̀rẹ̀ sí ọlọ́wọ́ 200,000 naira. Bàbá wa. Ẹ̀jẹ̀ bàbá kan jọba lọ́wọ́ ẹ bá mú kámẹ́lì òkú lọ́wọ́ yìí. Nígbà yóò ká jọ. Nítorí àwọn next Roman, bàbá wa tí Roman kèyí 500,000 naira. Bàbá wa tí Roman kèyí 500,000 naira. Bàbá wa dára mẹ́rin 500,000 naira. Daniel 500,000 naira. Ambassador Ahmed Tulu Gambari. Anda berapa yang beli lo di UK? Tahu tu apa yang jadi ni? Insyaallah. Aku beli lo Japan. Saya cuma di sini. Anak jiwa kalau balik lagi hidup berjalan. Kuliah ni. Bapa awak kuliah ni. Kuliah itu 250,000 naira. 250,000 naira. Nah, ini apa tu? ọ̀rọ̀ ibùkọ̀ ní sọ̀rọ̀ wa ọ̀tọ́sáré Sàádà kìí wà. alájàwá sàádà kọ́ni tó kàwú. Alága sàádà kìí Wọ́n ti kọ́ kàwú. Wọ́n ti kọ́ ní 20,000 naira. 20,000 naira. Ok. Alága wà ní bàtà àbújá kò 10,000 naira. Bàtà kò. Àwọn alájàwá Bàbá wa láti wo ọlọ́run jẹ sọ̀dá dáa. ìyàwó bàbá Bàbá tó bọ̀ tó bọ̀ ọlọ́run jẹ sọ̀dá dáa. Bí wọ́n ti wá lọ́wọ́ 10,000 naira. Ìyàwó lọ́sọ̀kọ̀ mi sọ̀rọ̀ àtàwọn. bàbá wà sí ìwò ọlọ́run jẹ sọ̀dá dáa. Bàbá wà sí ilẹ̀ Yorùbá ọlọ́run jẹ sọ̀dá dáa. Ẹ dákun ọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àká nàmbà. Robert
mọ́lá yàrá tí ó jẹ́ ti ìyàwó alájọ aṣọ gàfáà ó ti wọlé 50,000 naira. àwọn ìyàwó bá tó wọn gbọ́dọ̀ mọ̀ wá lónìí. àti tò wọ́n bẹ́ bí wọ́n bẹ́ bí gbogbo wọ́n bẹ́ bí. àti dáńtọ́ òun lé wọ́n náà ti rán wọn. tọ́ èló wá ní. 500,000 naira gba àwọn ìyàwó bá tó mọ̀. gbogbo àwọn ìyàwó ìjàmbá wa bá tó mọ̀ 500,000 naira. ìjàmbá àfẹ́kúrò rẹ̀. bàbá wo nígbà kó sáré oníjòkó méjì àwọn ìjòkó. owó ambassador yàrá kó ní 200,000 ó ti wọlé ambassador àwọn ìjòkó ẹlẹ́gẹ̀ẹ́jì yàrá ní ìlú gbàdọ́mà orí bàbá tó ti gbàdọ́mà sáré ló ti wá sílé ẹwà àlejò wọn bá àwọn ìyàwó gbàdọ́mà 500,000. wàbílì mẹ́rin wà mílíọ̀nù aláàjì múdà bàbá àta múdà sí wàlẹ́ kọ́mítì ẹ̀kọ́ wọ́n ilẹ̀ ẹ̀dùn àpá bàbá wo ní tó ti ní $500 àwọn ẹ̀dùn àbá wa ní kéwù sọlá wọ́n lórí dọ́kítọ̀ bàbá dọ́kítọ̀ associate professor àbí wàlọ́ ẹ̀ wọ́n ní jẹ́jẹ́ lọ́wọ́ wọ́n ní jẹ́jẹ́ ẹ̀ máa ń tàbí àbí ẹ̀dùn fún iná ni ẹ̀ wọ́n ní jẹ́jẹ́ bàbá wa ní ọmọ yìí nìkú lọ́wọ́ àdéjọ́ sọlá gbogbo àwọn ìjọba fọ́ọ̀mù àkọ́rà 100,000 naira àwọn ìjọba kan tẹ̀ta àwọn àwọn 100,000 naira ẹgbẹ́ fọ́ọ̀mù wà ní Kwara State 100,000 àwọn ọmọ ọba zero bá ti ṣe dáhà fún àti ṣe dáhà kìí ṣe 500,000 àìsèjì láti ṣe ọgbà àpá lẹ́nu bá yìí dábàá fún wa lọ́dẹ̀ tó ló yà lẹ́dẹ̀ tó ló yẹ bẹ́ẹ̀ 500,000 naira. ọ̀nà rẹ̀ fún kúrẹ́jì náà fẹ́ kí ìjọba ẹ̀ka kọ́ńdà. Bàbá wa ṣe ọ̀rẹ́bù Yàrá Abdulmajid Ẹlẹ́hà Àbáàdá Àlùbáàdá Àlùbáàdá 200,000 naira 200,000 naira. Owó bàbá wa ṣe Masud bàbá yàrá fún ẹ̀fọ́ tẹ̀lé 200,000 ní wàlẹ́ tó 200,000 naira lọ́wọ́. Ṣé Bàbá ní wọ́n ti wọ́n tó wà wàlẹ́ 200,000 naira lọ́wọ́. Wọ́n tẹ̀lé ní kúkì ní. Wọ́n yà lè ní. Wọ́n ti bọ̀ owó àwọn padà ń gbà lónìí bàbá wa bàbá sàkàtà bàbá wo oníwìrì àdìbà oníwìrì bàbá wo oníwìrì ní ẹ̀yà àdìbà kan bàbá náà bẹ̀rẹ̀ àdìbà yìí ní ẹ̀yà àgbàlagbà yìí wọn ló wà gbàgbà 100,000 naira bàbá oníwìrì sàkàtà 100,000 naira náà ọ̀rẹ́ gbà bàbá ọjọ́ kò tó wọlé we are about to start on the program wọ́n bàbá ìdáná wájú bàbá yẹn bàjẹ́ pọfẹ́sọ̀ ẹ̀dá wọlé bàbá wa ṣe sọ́ọ́bà ọdún tẹ́tí wọn ọdún tẹ́tí ẹ̀dá wọlé ọ̀pẹ́sọ̀ bàbá yìí tẹ́tí ẹ̀ka bò sí yìí ẹ̀kú náwó wa àìbátí àwọn lọ́wọ́ yìí bàbá ìgbà ìjà lọ́wọ́ yìí ló bá tọ́ Abuja 200,000 naira. 200,000 naira. So none of us Abuja 200. 1 million. So what is Ambassador Adua Adeyi. Ambassador Adeyi. Now I need Yàrá dọ̀kítà nísìnyí. Ambassador Adeyi. Bàbá wa lọ́sọ̀ bí ayé tẹ̀lé máa ń gbé ìtàn. Bàbá wa jẹ́ àjẹkùn àyìnlóyìn. 10,000 naira. Ambassador kẹ́lẹ́ máa ń jẹ máa. National Post Abuja 200,000 naira. Ambassador
ti dágbà àwọn ògbánọ́mọ̀ àtàwọn dọ́kìtì àwọn dọ́kìtì wọ́n á tẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ tó bí lẹ́gbàá tàbí onígbè àìlọ́tọ̀ tó àbáwọ̀ ọmọ tábà àbáwọ̀ ọmọ tábà 200,000 naira àbáwọ̀ ọmọ tábà 200,000 naira owó yẹn dá yín o agbátọ́dọ́ àbúrò àbàdé ìmọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ ọjà pẹ̀lú bàbá òbádọ́ wà bàbá wa agbátẹ́dọ́ àbúrò àbúrò ọlọ́dọ̀ àwọn ọmọ méjèèjì owó bàbá òbádọ́ wà àtàwọn náà 500,000 naira ẹ̀rọ ń bẹ̀rẹ̀ fún ẹ̀yìn alóòjò ìbáyé tún ní bájà 20,000 naira ẹ̀rọ ń bọ̀ wọn lókèrè báwo lọ́dọ̀ lọ́dọ̀ 5,000 ìmọ̀ alágàrí 10,000 naira ẹ̀rọ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ alẹ́sàlẹ́dù dáàbò jẹ́ká wàtún náà 3,000 àkáǹtì tó tọ́ apa ada tadi? Ada apa? Àti àwọn àṣà kàmọ́dìbò àwọn ẹlẹ́kọ̀ọ́kọ́ kọ̀ọ̀tì sáré ní àwọn ti sọ ọdún táwọn náírà ó ti wọlé alága àṣà kàmọ́dìbò àwọn. Bàbá wa dàbí ìyàtìrẹ́ 50,000 naira dàbí ìyàtìrẹ́ ọ̀gá wa alájí ẹ̀ẹ́dàgbọ́n àbọ̀. Àti àwọn kàmọ́dìbò kàwú. Alájí wa dání national president of Nasima Alájí national president Tọ́sí Kálíbà àwọn òwádọ́ àti ìtàwọn náírà àtàwọn ọjọ́ ìfẹsẹ̀ wa ó ti wọlé 50,000 naira. Ìlọrin ẹgbẹ́ sílẹ̀ jìnnà lẹ́sẹ̀ ẹ̀kọ́dà 50,000 naira. Ìlọrin ẹgbẹ́ ti ìjọba ìlànà Ìlọrin ẹgbẹ́ ti ìjọba ìlànà 100,000 naira. Àpò mi àgbàlagbà náà bàbá mi níta nígbà lọ bàbá mi ti kalẹ̀. Mẹ́tìlá mi sẹ́nẹ̀ àgbẹ̀rù láti Islam bàbá wa yára global missioner wọ́n ní ẹgbẹ́ ni ìbílẹ̀ ní owó ìjẹ́gbẹ́ ìjẹ́ lórí. Bàbá wa yára wọ́n lọ́wọ́ àlùbáríkà 10,000 naira láti wọ́n tó wà lórí ìgbà bàbá wa yára 10,000. Alhaji wa Abdullahi Ibrahim 50,000 naira. Àyíká ìsàlẹ̀ ìjọba lọ́wọ́ nísìnyí. Àyíká ìjọba lọ́wọ́. 100,000 naira. Àyíká ìsàlẹ̀ ìjọba lọ́wọ́. Ẹgbẹ́ ọ̀gá ìjọba ní aṣọ. Ẹgbẹ́ ọ̀gá ìjọba ní owó. Ẹ̀yẹ́ alẹ́ 10,000. Àyíká. Naira alábùrò olówó sọ wọlé oṣù alákàtúntò rẹ. Adibade tó báyìí, àgbẹ̀ máa sì lọ fún lukman tó lọ lọ sí, láti lọ fún nàìjíríàn kùlí ẹ̀dọ̀rí láti dúpẹ́ gbogbo àlejò tó wá. Àlówó ẹ̀dá tó lọ sí. Ẹ bá wa kọ́ ọkọ̀ òun, ẹ̀sùn àti ọ̀gá lọ 50,000. Àwọn ìdí 50,000. Bàbá wa kúrẹ́ àgbẹ̀ yóò ṣe gbọ́dọ̀ transmit wọ́n àpèjẹ ìjàmbá tó wá ń lájú ọ̀rẹ́ tó jìnà wọ́n àpèjẹ ìjàmbá ti sẹ́nu sókótó bàbá wa dúró dé àtúntò àtàlẹ́ ìjà tó wà ní òkú orí ẹ̀yìn. Àwọn olùdarí àti ìṣẹ̀lẹ̀ ìlànà ìpínlẹ̀ ìlànà ìrọ̀lẹ́ ẹ̀dá ti ṣe wọ́n ti ṣe
bá yìí. Àbá àwọn àìsàn ní ìwé lọ́wọ́. We appreciate the very special way. It's all the way from Pia. We appreciate taking you to the Nigeria. It's all of them. Represented by our brother. From Oba, Dr. Kadis, Dr. Kadis, Dr. Kadis, Oba, àti kó bá wa lé lọ́wọ́ tí wọ́n wá láti wá fún ọmọ ìyá wa dé láti wá jẹ sí ìpàgọ́ láwà níyì ọlọ́run ìpè lówó yọ ìpadà sí gbogbo wa ní kájúwá àtẹ̀lẹ́ pẹ̀lú sàlámọ́ ní sàlámọ́. alájà wa abàtọ́jọ́ ní sọlá kàbí 100,000 naira ó ti wọlé láyìí lọ́dún àti gbogbo ìgbàdo gbogbo abàtọ́jọ́ ní sọlá kàbí. yàgò bàbá ní ká ṣe ìdúrà òtún pariwo owó gbogbo àwọn tí a wá tọwọ́ pàtó tá a fowó kalẹ̀ náà ò ní tọwọ́ wa o abàdé wa lára àbábíà o lórí náà máa rí o àmúṣe o ọdún kàlẹ́kà yìí yóò fi gbogbo wa o lóko bàbá wa ìgbàlẹ́ sábà tó kì í lórí. ọ̀làwù yá sùúrà lára ọ̀pọ̀ náà náà lára àtàǹṣà ọ̀là àhàwùdà ọ̀làwùdà سبحان ربك ذات عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. In the name of Allah, and both Hollywood and the world creators, I salute you. I salute you in view of your great contribution in program of the both national and internationally. Come to your work and the grand achievements in your community. You deserve to be recognized. This community, the entire Ilorin Emirate and my home state, truly I'm proud of you for all your political achievements and we praise our time. It is therefore our joy and pleasure to confer on you, Sheikh Dr. Sanan Abdulkari Afa Obatola Peru, the head of first man and woman of Ilorin. The official command of which is being performed today, 7th January 2020. It is a final of Ilorin Emirate and Dubai Energy, Name of Ilorin, like Dr. Bremson Nabariseva, Wakil Usman Afonio, the Chancellor, Bayo University, Governor Chancellor, Ahmed Kamal University Ilorin. Please extend our sincere appreciation and congratulations to your family who have stood steadfastly by you all these years. Assalam. Yours sincerely, Joanne and Dr. Bremson Nabariseva, any of Ilorin, Chairman Kwasi, Council of Abang,
representi àwọn ilé ìgbàyà tó bẹ́ẹ̀ lẹ́gbọ́n ní òfin fẹ́ẹ́ Ìlọrin the president of Lẹ́nà Bàbá Professor Abdulateef Ọládiméjì the vice chancellor of our prestigious university Alikima University their own university. Mana kamu? Mana boleh ada boleh? Mana boleh ada boleh? Di sana ni ada boleh kita pilih. Profesor ada boleh? Ayah baru jangan boleh. Abala nífẹ̀ẹ́ wọn yàtọ̀ yàtọ̀ ẹ̀ olù yìí pọ̀ olù pẹ̀lú. Ẹ̀rọ kan mẹ́ta wájú ìjẹ́ ẹ̀ka máa lọ lẹ́nu má ti jọ̀dá gbogbo jẹ́ máa ẹ̀ka máa lọ lẹ́nu. Kàrá mi yá ẹ̀ka kan lè wọ́n lọ́wọ́ ẹ̀ka máa lọ lẹ́nu. Just one. Bàbá wa pásítọ̀ náà àwọn àdìsó wọn ti àjẹkọ́jú àti wọn ṣe òun pọ̀ àjẹkọ́ àdìsó pọ̀ ẹ máa ṣe bá nígbà tó gbé ìpẹ́ bàbá wa mọ́kà.